Owutu rédíò Owutu àti pé Owutu TV FM ṣáà máa sùn yẹ ká jà ìlọ Owutu FM lọ́gbọ̀n ṣe. pápá ọ̀pá jẹ́ ká sáré yẹ àwọn tí wọ́n jẹ́ òṣèré orí ìtàgé obìnrin jẹ́ ká sáré yẹ wọ́n wò ní àsìkò yìí tó jẹ́ pé ẹ ò mọ̀ pé Yorùbá kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn o. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mercy Aigbe. Mercy Aigbe ni ó jẹ́ òṣèrébìnrin orí ìtàgé tí wọ́n bí ní ọdún 1978. eré orí ìtàgé tàwọn ní Yorùbá tí wọ́n ń pè ní Yorùbá movie òun ni Mercy Aigbe máa ń sábà ṣe o tó jẹ́ wọn bíbí orílẹ̀-èdè Nàìjíríà. University of Lagos ni Mercy Aigbe lọ ṣùgbọ́n Mercy Aigbe jẹ́ òṣèrébìnrin orí ìtàgé tí wọ́n ń pè ní actress. Ó jẹ́ olùdarí eré tí ó sì jẹ́ wípé ó tún ṣe oníṣòwò bákan náà. Ọdún 2001 òun ni arábìnrin yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣe sinimá àgbéléwò tí tó fi di àsìkò tá a wà yìí. Ọdún 2022 ni ó fẹ́ ọkọ rẹ̀ tí ṣe Kazeem Adeoti tó sì bí ọmọ méjì. Àwọn sinimá àgbéléwò tí Mercy Aigbe ti ṣe pọ̀ dáadáa wọn náà ni Papa Ajasco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọdún 2006 òun ni Mercy Aigbe bọ́ sínú iṣẹ́ fíìmù ṣíṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ tó sì tún dá Mercy Aigbe Gentry sílẹ̀. Mercy Aigbe jẹ́ ambassador fún àwọn kan tí wọ́n ń pè ní Elephant Gold Rice, Prestige Cosmetics, Edelaf Brothers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Nínú ara àwọn àgbéléwò tí Mercy Aigbe ti ṣe tí àwọn èèyàn fi dá mọ̀ náà ni ọmọge Osas. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ eré ìjọṣe láìpẹ́ náà ni Ada ọmọ dádì o. ẹ̀já tún yà bàrà kágbà ọ̀dọ̀ Fathia Balogun Williams lọ. Ọjọ́ 5 oṣù kejì ọdún 1969 òun ni wọ́n bí arábìnrin ọ̀hún. Ara àwọn ilé ìwé tó lọ náà ni Ọlábísí Ọ̀nàbànjọ University tí wọ́n ń pè ní OOU. Bákan náà ó lọ sí Kwara Polytechnic òṣèrébìnrin ni arábìnrin ọ̀hún náà tó jẹ́ wípé òun náà máa ń darí eré lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bákan náà ní tún ṣe producer o. Ọdún 1978 òun ni arábìnrin ọ̀hún ti wà tó jẹ́ wípé di àsìkò yìí ó sì ń ṣe kébékébé tó rẹ̀ ń ṣe dáadáa ní àwùjọ àwọn òṣèré. Ara àwọn eré tí arábìnrin ọ̀hún ti kópa tí àwọn èèyàn fi dààmú náà ní Farayọlá, Èkó Ẹ̀dá, Ṣọlá Àríkúsá. Ó wà nù President Kuti àti ọ̀pọ̀lọpọ̀ ipa tí wọ́n ti kó nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò. Saheed Balogun ni arábìnrin ọ̀hún fẹ́ tẹ́lẹ̀ kí tó di wípé wọ́n wá tú wọn ká tí àwọn olóyìnbó ń pè ní divorce o. Ọmọ mẹ́ta ni Fathia Balogun ní ṣùgbọ́n èyí tó jẹ́ wípé ó ya àwọn èèyàn lẹ́nu púpọ̀ jù níbẹ̀ ni wípé ọmọ Òròbò ìyẹn ní Delta State òun ni Fathia Williams ń ṣe o. Ẹlẹ́ẹ̀kẹta tá mẹ́nubà lónìí náà ni Regina Chukwu tó jẹ́ ẹni ọdún 43. Àlímọ̀ṣọ́ Grammar School òun ni secondary school tí Regina Chukwu lọ tó jẹ́ wípé business administration òun ni ó lọ rèé kà ní Lagos State Polytechnic ìyún ní LASPOLY. Ó bẹ̀rẹ̀ sinimá àgbéléwò ní ọdún 2003 gẹ́gẹ́ bí àwọn aṣojúlóge aṣaralóge tí wọ́n ń pè ní makeup artist. Ara àwọn sinimá àgbéléwò tó ti ṣe tó ti kópa nínú ẹ̀ náà rí ni Family Ties, Face to Face àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ó tún kópa nínú àwọn Yorùbá àgbéléwò tó jẹ́ wípé ó lọ láìmọye tó jẹ́ pé wọn ò lóǹkà. Ètò ìrìnlẹ́nu ńbẹ̀ náà ni wípé Regina Chukwu yìí ló jẹ́ ọmọ Ìgbò ṣùgbọ́n ìpínlẹ̀ Èkó ni wọ́n bí i sí o. Ìpínlẹ̀ Enugu gangan òun ni ó jẹ́ ìlú tí Regina Chukwu mà ti wà. Ara àwọn tá a máa lè yẹ̀wò ní sáà yìí rèé ẹ pàdé tó bá di ní ìgbà míì kí a sì máa mú àwọn òṣèré orí ìtàgé mìíràn. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.